أترك دفان نبوة محمد صلى الله عليه وسلم. ọlọ́run kó wọlá ànábì صلى الله عليه وسلم. tí a ń rántí ẹ̀ àrántí bíbí ẹ̀ صلى الله عليه وسلم. lẹ́yìn tó já sí pé òun ló kọ́ wa jọ lénìí níbí àti olórí wa àtẹlẹ́mú wa àti ìjòyè wa àti ọba wa náà ló kó wa jọ síbí nítorí ìfẹ́ ànábì صلى الله عليه وسلم. wọ́n kó wa wọlá ànábì náà tó jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ọlọ́run bá kí ó fi ìkẹ́ rẹ̀ kó fi kárí gbogbo wa آمين. kó má yọ ìkẹ́ kúrò ní ọ̀rọ̀ wa آمين. kó má yọ ìkẹ́ kúrò ní àlámọ̀rí wa آمين. kó fi ti ànábì wa Muhammad náà صلى الله عليه وسلم. fi kí àwọn bàbá wa ọlọ́lá wa bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo àgbẹ̀. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Mo fi tí wọn mo fi kí gbogbo àwọn lọ́balọ́ba láìpò ní gbàsìkò. Mo fi tí ọlọ́lá wa gọ́fìnà wa fún gbogbo Kwara State lápapọ̀. His Excellency Governor Abdulrahman Abdulrazak kí ọlọ́run eléyìí tẹ́ ṣe tẹ́ dúró yìí ọlọ́run lẹ́pọ́nlé الله أكبر. ànábì lẹ́pọ́nlé صلى الله عليه وسلم. ẹni tó bá pọ́n ọlọ́run lé tó pọ́n ànábì lé ni ó pọ́n àwọn bàbá wa àwọn bá wa ọba ìlú Ìlọrin شيخ ànábì ni ó pọ́n ní lára wọn torí pé wọ́n ń ṣojú ànábì lórí ilẹ̀ ni. صلى الله عليه Bàbá وسلم. wa àgbà Sheikh Alim Bunjanta Salih Bunjanta قدس الله سره. ọlọ́run kó bá alékún kẹ wọn آمين. àti gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ tó fi dórí bàbá ọba ìlú Ìlọrin tèní شيخ أدام الله حياته. olùṣojú ànẹ́bì ni wọ́n صلى الله عليه وسلم. iṣẹ́ ànẹ́bì ni wọ́n gbé dání àwọn ni warathatul anbiya tí wọ́n jogún àwọn ànẹ́bì kọ́lọ́run kó má bà wọ́n lánàá jẹ́. آمين. Àpọ́nlé tẹ́ ṣe pẹ́pẹ́ wọn lé tẹ́ fi gbọ́rọ̀ sí wọn lẹ́nu tí ẹ sì fi ń tẹ́ tún fi jókòó gbogbo kómi tẹ́ ní tẹ́ fílẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ èmi náà ń fọ̀rọ̀ mi kún ọ̀rọ̀ àwọn tó ti ṣáájú mi tí wọ́n ti sọ̀rọ̀. Ìpè ẹ̀yin la tún rí tuntun ní gómìnà níbi ọ̀rọ̀ ìsìláàmù yìí lápèjọ yìí Yorùbá yìí tó tún jókòó tó ń farabalẹ̀ síbẹ̀ الله أكبر. níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jókòó síbẹ̀ ẹ farabalẹ̀ síbẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ wá ẹ ṣẹ̀ṣẹ̀ hé àjásí pé àjẹbí tí wọ́n fi bí yín ni الله wọ́n ti wà lára yín tẹ́lẹ̀ ni kò rọrùn tí ò bá sí lára èèyàn kí èèyàn rí i àbí kí èèyàn ṣe ní tí ò bá rọrùn kò lè rọrùn. الله أكبر. Ọlọ́run tó ṣe ní rọrùn fún yín Ọlọ́run náà lábẹ́ kó pẹ̀lú yín níbi ètò ìjọba آمين. kó bá yín ṣe آمين. kí ìlú kára ìlú rọ̀ kára ìlú farabalẹ̀ آمين. kó má ṣe ogun kó má ṣọ̀tẹ̀. آمين. Mo fi kí gbogbo àwọn oníjọba pátápátá tí wọ́n wà bí àbáwọn tí wọ́n wà nù kábínẹ̀tì executive tí wọ́n wà ń bí àtàwọn tí ò sí ń bí àbí nínú legislative arms tí wọ́n wà ń bí àbí tí wọ́n sí ń bí ẹ̀yin represent gbogbo ẹ̀ tábàjẹ́ tí rí àti rí gbogbo yòókù ní béèrè mọ́. الله أكبر. Ọlọ́run kó bá wa dúró tì í kú pẹ̀lú. آمين. Mo kí àwọn tí wọ́n wà ní judiciary wọ́n bẹ̀rẹ̀ látòrí grand cadi wa alkali
Abdulkadir Ọlá Habibullah wa ra'ah. tí ọjà sí pé àsìkò wọn la wà yìí. Àwọn tí wọ́n ti ṣe ṣáájú, àwọn bàbá wa Justice Hambali, àwọn bàbá wa Justice Harun, Habibullah wa ra'ah. lórí àwọn bàbá wa Justice Eso Muhammad tí Habibullah wa ra'ah. ọjà sí pé àwọn náà ni chairman ìjókòó yìí ti Mọ́lídì yìí. Ọ̀tọ̀ ni chairman ìjìrà tí ìjìrà wọn pè mí, mi ò lè wá. Kì í ṣe pé mo kọ̀ mi ìfẹ́ wá, àmọ́ àwọn zuruf, àwọn responsibilities pọ̀ gan, òun ló kọ dí mi lọ́wọ́ tí ò jẹ́ ń lè wá. Àmọ́ mo wá wá náà, mo fi ohun mi ránṣẹ́, mo sì fa àwọn èèyàn ránṣẹ́. Èyí ò mọ kọ́ tọrọ gáfárà bẹ̀. Bàbá ọlọ́lá, bàbá ọba ìlú Ìlọrin. Wọ́n kì ń fẹ́ kí wọ́n pè mí kí n má wá. Ìgbà táwọn Justice wa Justice Eso Muhammad tí wọ́n wá pè mí níbi eléyìí, mo ní wọ́n ti jẹ gbèsè kí n wá, ìyẹn sì wá. Mo kí gbogbo wọn látòkè délẹ̀, àwọn tí wọ́n ti fẹ̀yìntì, àmọ́ tí wọ́n kú, tí ò rẹ̀ wọ́n, tí wọ́n kàn fẹ̀yìntì gẹ́gẹ́ bí ètò ìjọba, mo kí wọn. Ṣáájú mo kí àwọn bàbá wa ìmáàmù àgbà Adamallahu hayatahu. àti bàbá wa ìmáàmù Màlé, ìmáàmù Gàmbàrí, bàbá wa Jánẹ́sì, Adamallahu hayatahu. bàbá Rábàná, Wa dawlatahu. gbogbo wọn náà ni mo kí. Mo fi tí wọn, mo fi kí gbogbo àwọn àlùfáà pátápátá. Mo kí àwọn bàbá wa ní Màsígbà. Adamallahu hayatahu. Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́. Àmín. Ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọ́lọ́run kó bá jogún ẹ̀ fún wọn. Àmín. Inú àlùbáríkà wọn kọ́lọ́run fún wa. Àmín. Ká rí àlùbáríkà wọn lò pẹ́. Àmín. Ọlá ya Nẹ́bì. Sallallahu alayhi wa sallam. Mo kí bàbá wa Sẹ́kí Máàlì àbí. Adamallahu hayatahu. Shaykhu. Mo kí bàbá wa Mufti. Adamallahu hayatahu. Kọ́lọ́run kó bá mi kí gbogbo wọn pẹ́. Àmín. Wọ́n á tara bẹ́ẹ̀, mo kí àwọn ìyá wa, mo kí àwọn ìyá wa alásàlátù tí wọ́n pé síbí. Ẹ dákun, ọkàn mi ń sáré káàkiri náà ní kí ojú mi lè ta. Mo kí àwọn gbogbo àwọn balógun pátápátá látòrí balógun àgbà, Adamallahu hayatahu. balógun alánàmú, balógun ajíkòbí, balógun Gàmbàrí, balógun Fúlàní, gbogbo wọn náà mo kí. Ọlọ́run kó bá mi kí ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ pọ̀. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba pátápátá, mo ti fi bàbá ọba ìlú Ìlọrin kí wọn. Pé gbogbo àwọn lọ́balọ́ba mo kí wọn. Ẹ̀gbà tí wọ́n pè mí fún prógrámù yìí, èmi a máa fẹ́ ẹni tí ó gáìdì sọ̀rọ̀sọ̀rọ̀ ibi tí ó sọ̀rọ̀ lọ, bí ìgbà tá a gbé rélùwé sórí agbẹ́rin ẹ̀. Tó bá ti yẹ kúrò lórí ẹ̀, yóò dẹnu kọlẹ̀ ni. Ọ̀tọ̀ láti ju ọ̀rọ̀ lẹ̀ fún ẹni tó fẹ́ sọ̀rọ̀, bá gbogbo ìlú sọ̀rọ̀. Ó ní bùkátà sí kan fún un ní ojúpọ̀nà ibi tó fẹ́ rìn, tí ò ní máa sọ tinú ara rẹ̀. Ojúpọ̀nà ibi tó fẹ́ rìn yẹn, òun ni ó fún un ní ìlànà àti ìtànà láti rìn lórí ibi tí wọ́n bá fẹ́ kó rìn. Ọ̀rọ̀ Ànábì pọ̀. Sallallahu alayhi wa sallam. Olùdí Ànábì la fẹ́ ṣe. Bàbá tẹnu bọ̀rọ̀ Ànábì, béèyàn bá sọ lódidi ọdún kan gbáko, kò lè rí sọ́tẹ́. Sallallahu alayhi wa sallam. Ànábì tóbi púpọ̀. Èyí tí wọ́n wá fún mi lójú pọ̀nà ibi tí wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ sí náà ni kí ni àti Ìsìláàmù kọ sí ìbániṣepọ̀
láàrin mùsùlùmí àti ẹni tí è ṣe mùsùlùmí. Lè tẹ́ sí pé òun ni a mú ẹgbẹ́ kan afárá kan nínú àìmọye afárá tó wà lára Ànábì tó sì wà lára ẹ̀kọ́ sallallahu alaihi wasallam wa kọ́ wa tó ń jẹ́ ẹ̀kọ́ Islam bọ́lọ̀ ti fẹ́ kárí. Ọ̀há mú mi sọ wípé ká tó kọ́kọ́ lọ ọbẹ̀. Nígbà tí wọ́n sí pé mọ́lídé Ànábì ni sallallahu alaihi wasallam. A sì ní Ànábì ló tóbi jù sallallahu alaihi wasallam. Ẹni tó ga jù tọ́lọ́run fi pẹ̀kún gbogbo àwọn òjíṣẹ́ sallallahu alaihi wasallam. Ọ̀há mú mi sọ wípé alifọ́dílù takọ̀ sàmáhù rúsùlù alifọ́dílù takọ̀ sàmáhù rúsùlù wàlíkòlù bí ahámàdàmú kìtàmìlù. Alifọ́dílù takọ̀ sàmáhù rúsùlù alifọ́dílù takọ̀ sàmáhù rúsùlù wàlíkòlù bí ahámàdàmú kìtàmìlù. Òjíṣẹ́ tọ́lọ́run ọba tó ránṣẹ́ látorí Adam alayhi salatu wa salam. Ọ̀rọ̀ Ànábì Adam ṣẹ́ sáwọn ọmọ ẹni èèyàn mélòó ló àdáyé ń jọ náà tó fi wá lórí Ànábì Núhà alayhi salatu wa salam. Mursalu ni ẹni aránṣẹ́ ni ó fi dórí Musa alayhi salatu wa salam. lórí Isa alayhi salatu wa salam. ó fi dórí Ànábì Ibrahim alayhi salatu wa salam. tó fi wá dórí wọn tó fi pẹ̀kún sórí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run dá gbogbo wọn lọ́lá. Bá a ti wà láyé lẹ́ni kò sẹ́ni tó rí sófù Ibrahim mọ́, kò sẹ́ni tó rí sófù Musa. Kódà sófù Musa a máa rí lábẹ́ àwọn àkójọ ọ̀rọ̀ ni tó ń jẹ́ àdáwọ́rá àbí tá a máa pè ní Old Testament. A rí lórí Ìnjílà àwọn kan sáré pé Ìnjílà ò sí mọ́, èyí tá a fi rán Ìsá òun kọ́ ló wà mọ́. Èyí tó ń kórí èyí tá a rí lọ́wọ́lọ́wọ́ nù ní tí wọ́n fi tì sọ́dọ̀ rẹ̀. akramakumullah. Al-Qur'ani lọ́lọ́ fi tì sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Májá sí pé ọmọ ẹ̀yà Ànábì Ibrahim àti parẹ́ àti yọ sára mẹ́tẹ̀ẹ̀ta tó ṣẹ́kù láyé. Yahudiya, Nasraniya àti Islam. Wọ́n lálùkù gbogbo àwọn tí wọ́n wà ní Musulumi ni wọ́n Islam lọ́lọ́run fi rán wọn. Àwọn ọmọ ẹ̀yà Ànábì Musa, Islam ni. alayhi salatu wa salam. Ọmọ ẹ̀yà Ànábì Isa, Islam ni. Ọmọ ẹ̀yà Ànábì wa Muhammad, sallallahu alayhi wa sallam. torí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí á fi wọ́n ti sára Ibrahim ni tá a mọ̀ sí bàbá àgbàgbọ́. Lọ́dọ̀ Kírísítẹ́nì yóò rí pé bàbá àgbàgbọ́ nù, lọ́dọ̀ Júù yóò rí pé bàbá àgbàgbọ́ nù, lọ́dọ̀ àwa Mùsùlùmí Islam Ànábì náà fi yé wa yí pé Al-Qur'ani fi yé wa, Al-Qur'ani ló sọ, Ànábì ti ẹ̀kọ́. Wípé millata abikum a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Millata abikum Ibrahim هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول عليكم شهيدا وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى وجاهدوا في الله حق جهاده واجتباكم. Tọ́lọ́run bá ṣàlẹ́ṣà. وجعل لكم في الدين من حرج ملة أبيكم إبراهيم. Ojúpọ̀nà baba ńlá baba Ibrahim. هو سماكم المسلمين من قبل وفي هذا. Mùsùlùmí ṣáájú. Pípè tó pè yín Mùsùlùmí ṣáájú. Nígbà tó lọ́n sọ fún pé Aslim
قال أسلمت لرب العالمين. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه. ní gúrí kúrò lórí ìlànà tá Ànábì Ibrahim là kalẹ̀ إلا من سفه نفسه àfẹ́ tó gọ̀ sí rẹ̀. ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. yóò máa bẹ́nu àwọn ẹni rẹ̀. إذ قال له ربه أسلم. Ọlọ́run sọ fún yín pé jupájú sẹ́lẹ̀. قال أسلم. Àmì dùsíárì ọkọ̀. قال أسلمت لرب العالمين. Ojúwójú sẹ́lẹ̀ fọ́lọ́run. Òun ló pè yín Mùsùlùmí, ló pè gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà ẹ̀ ní Mùsùlùmí. So Musa ò tẹ̀lé bí kankan. Ìlànà bàbá ńlá bàbá rẹ̀ Ibrahim ló tẹ̀lé. Ànábì Ìsá ò tẹ̀lé bí kankan, kò mú kankan míì wá. Ìlànà bàbá ńlá bàbá rẹ̀ Ibrahim ló tẹ̀lé. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wá àfìlànà bàbá ńlá bàbá rẹ̀ Ibrahim. L'Ànábì fi sọ yìí pé mẹ́sàlì àpèjúwe mi wà mẹ́sàlì al-anbiya'i ka mẹ́sàlì al-anbiya'i min qabli. Ó dà gẹ́gẹ́ bí àpèjú àwọn ànábì tó ṣáájú. Ka mẹ́sàlì alladhi bana baytan. Àpèjúwe mi jọ àpèjúwe ẹni tó ń kọ́ ilé. Àpèjúwe Ìsìlámù. Ó jọ àpèjúwe mọlémọlé tó wá mọlé wa shayyadahu. Ó tọ́jú ẹ̀, ó kún, ó jẹ́ ó rẹwà. Wa ja'ala an-nasa yatufu hawlahu. Ó wá fáwọn èèyàn lẹ̀ kí wọ́n máa rọ kiri ká alé náà títí táwọn gbogbo wọn rọ kiri tí wọ́n á sọ pé báwo ni ilé yìí ṣe rẹwà tó, báwo ni gbogbo ẹ ṣe rí. Kò bá rẹwà jù báyìí lọ illa mawdi'a labinatin. Àyàfi àyè blọ́ọ̀kù kan ń bẹ tí ò jẹ́ kílé náà rẹwà tán. Wa ana tilka labina. Èmi ni blọ́ọ̀kù kan yókù. sallallahu alayhi wa sallam. Tó sọ ilé godidi. sallallahu alayhi wa sallam. Ànábì ò mú kankan wá tó yàtọ̀ sí Islam, tó yàtọ̀ sí nǹkan Ànábì Ibrahim mú wá, tó yàtọ̀ sí nǹkan Ànábì Ìsá mú wá, tó yàtọ̀ sí Ànábì Mùsá ètò mú wá. Lénìí láyé àwa mẹ́tẹ̀ẹ̀ta la wá ṣẹ́kù tá a kárí ayé. Bẹ́ẹ̀ ó bá jẹ́ Júù yóò sì jẹ́ Christian, tí ó bá jẹ́ Christian yóò jẹ́ Mùsùlùmí àtúnfẹ́lẹ́bọ. Èyí ò ní àwọn òsì wọn nú ọ̀rọ̀. Ní kankan ṣe pẹ̀lú wọn. A máa mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú iṣẹ́ kan náà ni gbogbo wọn gbé dání. Wọ́n wáyé wá tún ayé ṣe. Wọ́n wáyé wá tún ìjọmọnìyàn ṣe. Ànábì Ìsá alayhi salatu wa salam. wọ́n máa pèjúwe liberator, wọ́n máa pèjúwe Musa ọ liberate Bani Israẹla. Ọlọ́run sì fún láwọn òfin mẹ́wẹ̀ẹ̀wá. Òun ni Ìsá dé bá tó ní èmi ò wá láti pa òfin bí kìí ṣe láti mú un ṣẹ. So Ìsá ò mú kankan tuntun mi wá àfi tí Musa mú wá. Gbogbo àwa parí ẹ̀ sọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. tó ń bẹ lára Ibrahim a ní ó máa bẹ lára Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Gbogbo ọlá ìjẹ́ gíga, ìjẹ́ èèyàn pípé, gbogbo àwọn Ànábì kọ̀ọ̀kan yẹn ìkọ̀ọ̀kan ni wọ́n mú bẹ̀. Gbogbo ẹ̀ l'Ọlọ́run wá parí sára Ànábì. Al-fadilu taqasamahu rusulu. Al-fadilu taqasamahu rusulu. Wal-kullu bi Ahmada muqtamilu. Wal-kullu bi Ahmada muqtamilu. Gbogbo ọlá òjíṣẹ́ kọ̀ọ̀kan ló mú ọlá kọ̀ọ̀kan dání. Ọlọ́run bá Musa sọ̀rọ̀ lókè lórí ilẹ̀ Túrì Síná. Ọlá kan ni ó ní wa kallama Allahu Musa taklima. Òun bá Musa sọ̀rọ̀ ní sísọ̀rọ̀ tààrà ni. Ọlá kan ni tí ò bá ẹnì kankan sọ̀rọ̀ ọrú ẹ̀nu àwọn ànábì tó ti ṣáájú àtàwọn tó dé lẹ́yìn ẹ̀. Àyàfà nẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ò tiẹ̀ wá sórí Túrì Síná kan wá bá ànábì. Ó pe ànábì gun sánmà lọ ní wá bá mi lálejò. Fàkánà kọ́ sàn. Fàkánà kọ́ bá kọ́ sẹ́yìn.
welcome gẹ́gẹ́ bí àlejò pàtàkì. Silatul ardi bis sama. Ọlọ́run sọ ó mú ilẹ̀ ó gbé wá sókè ó máa nẹ́bí kúrò lórí ilẹ̀ gbé wá sókè látọ̀dọ̀ ara ẹ̀. Asọ́kọ́ ni kò sí fẹ́ni kankan ohun ni Ọlọ́run fi ránṣẹ́ sí Mùsá ńlẹ̀ẹ́lẹ̀. Ó ní ká nẹ́bí wá kí ni. Sallallahu alayhi wa sallama. لئن قابلت لفظة لن تراني بما كذب الفؤاد فهمت معنى. Bọ́lọ́run ṣe pé ànẹ́bì sọ́dọ̀ ni ó bá sọ̀rọ̀, ó gbà á lálejò. Ànẹ́bì mú Ìsá. Alayhi salatu wa salamu. Òun a máa jí òkú. Àmọ́ òkú ìṣòkú tó ti kú lẹ́pẹ́tẹ́ o. Òkú ọ̀fọ́ ọ̀rọ̀ ni. Ó dàbí wáyá sí pé ìyẹn là ń pè mú jíza tó ga jù tí Àìsáyà jù bẹ́ẹ̀ lọ. Torí Àìsáyà àárín àwọn òkú tó ti kẹgun tó ti dé egun ni wọ́n jù ú sí gbogbo àwọn egun ní sì dìde padà. Allahu Akbar. Àmọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallama. Ọlọ́run yẹ àwọn orí tó ti kú òkú ẹni tó ti kú kìí ṣe ẹni tó ti kú lòkú ẹni tó bá kú làákàyè tí ò lọ́pọlọ tí ò ní mímọ̀ òun gan lòkú. Akhuka Isa da'a maytan faqama lahu. Akhuka Isa da'a maytan. Ànábì Isa yìí ó pe òkú Lazarus faqama lahu. دعا ميتا وصيب أموات حياكم الله. دعا ميتا فقام له فأنت أحييت أجيالا من الأمم فأنت أحييت أجيالا من الأمم. generations ni wa Nabi yẹ sallallahu alayhi wa sallam. generations ìmọ̀ta Nabi mú wá tó ń jẹ́ Kùránì làwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń ló fi kọ́ wọn ni wọ́n gbà á lọ́dọ̀ rẹ̀ òun ló yẹ Kọ́rtọ́bà ní Spain tí a sì pé ń dọ́tí ìmọ̀ ń bẹ̀ ibẹ̀ ní West ti gba mímọ̀ nígbà tí wọ́n pàdé ní ogun Crusade War al-Hurubu Salibiyya tí a sì pé hamlatu mọ́kànlá ni ibẹ̀ làwọn ti gba mímọ̀ pàdé. Tí wọ́n bá ń sọ̀rọ̀ Oxford ibẹ̀ akadamul jami'ati ni Kúrtọ́bà jù lọ. Jami'atul Zaytuna jù lọ. Jami'atul Azhar ó jù lọ. Ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kí n ló yẹ àwọn kí n ló ń yẹ mímọ̀ bí Aflatonu bá ń sọ̀rọ̀ tí Plato ń sọ̀rọ̀ tí Aristo ń sọ̀rọ̀ gbogbo àwọn wọ̀nyí onímímọ̀ ni wọ́n fàlásífà ni wọ́n. Ìgbàtà Nẹ́bì dé. Sallallahu alayhi wa sallam. Kí wà Nẹ́bì àwọn ọmọ èèyàn Nẹ́bì. Bí Ibn Arabi, Ibn Sina, Ibn Rusdi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ni wọ́n tún fílọ́sọ́fì ṣe tí Yúróòpù gbà látọ̀dọ̀ wọn. Tí Yúróòpù bá gbà látọ̀dọ̀ wọn ni Yúróòpù nílajú. Yúróòpù ń wà nú ẹni tí sóòyàn rọ tó ń sóòyàn kọ́. Wípé orí ń fọ́ wọn àmọ́ ń pa medicine wọ́n máa wá fi báyìí wípé orí tó ń fọ́ ní kíkẹ́ ká máa fi kó máa fi kórí lè lọ. Allahu Akbar. Àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe tìṣáàfù wípé ká la yẹn lábẹ́ ká sì rán padà bó sí náà ni níbi medicine nínú tírà ẹ̀ nínú ìwé ẹ̀ tó ń pè ní àṣìfà Europe lò títí di 19th century. Allahu Akbar. Ọmọ ẹ̀yà Nẹ́bì ni. Sallallahu alayhi wa sallam. Sọ ẹni tí wọ́n bá yè pẹ̀lú ọ̀rọ̀ medicine bẹ́ẹ̀ ṣe máa ń bẹ́ẹ̀ yàtọ̀ sí wọn ṣe ìjọ kú bèèlè yóò akú kan tó jí. Allahu Akbar. Àwọn ọmọ ẹ̀yà Nẹ́bì ni. Alifọ́dí ló dàkọ́. Sàmáwùrù sùlù. Alifọ́dí ló dàkọ́. Sàmáwùrù sùlù. Alifọ́dí ló dàkọ́.
rí sára ànábì. Sallallahu alayhi wa sallam. Ànábì yìí ni ìròyìn ẹ̀ ń bẹ nínú àdáwúrá. Ànábì yìí ni sáròyìn ẹ̀ wípé ó ń bọ̀ wá. Tí gbogbo Christian tí wọ́n bá gbà yí pé sáàmù Solomon àbí kíni sáàmù tí David tó ń wí ibẹ̀ ló ti prophesy ànábì Ìsá àti gbogbo tí ó ṣẹlẹ̀ sí. Isaiah wá prophesy fún gbogbo Bani Israẹli yìí pé ànábì Muhammad bọ̀ á gba ìwé á gba iṣẹ́ lọ́dọ̀ yín. A fi fún àwọn lọ́wọ́ ní Isaiah yìí ní ha Bible. A gba iṣẹ́ yìí lọ́dọ̀ ẹ̀yin Bani Israẹli, a fi fún àwọn ọmọ ìyá yín. Ẹni tá a gbé iṣẹ́ náà fún aláìmọ̀ọ́kọ mọ̀ọ́kà ni, a wà gbé ìwé fún wípé kà á yóò sì máa sọ pé ìwé ò mọ̀ọ́kà. Allahu akbar. Ẹ lọ́wọ́ ní Isaiah wà ń bẹ̀ dáadáa. Pé kà á èmi ò mọ̀ọ́kà, èsì tí ó máa fọ̀ fún wọn ni ẹni tá a fẹ́ fi iṣẹ́ náà rán mi. Kí ló ṣẹlẹ̀ sáà nẹ́bí? Sallallahu alayhi wa sallam. Tó wà ní Gáàrù Hírà tí màláíkà yọ sí in tó kọ́kọ́ wí fún ni pé Ikra ká ma ana bi qari, ó ní mi ò máa kà. Sallallahu alayhi wa sallam. Ikra ma ana bi qari, yóò fà á, yóò gbé mọ́ra ẹ̀, yóò wọ mọ́ra, yóò tún jùlẹ̀. Yóò wọ mọ́ra, yóò tún jùlẹ̀. Sallallahu alayhi wa sallam. Òun là kọ́kọ́ súra awwal ma nazala min al-Qur'an al-Karim Ikra. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. Ànábì wa dé. Sallallahu alayhi wa sallam. Ànábì Ìsá sọ wípé èmi ní ọ̀rọ̀ púpọ̀ láti bá yín sọ. Ṣùgbọ́n tí àsìkò náà bá dé, tí ẹ̀mí ìtùnú náà bá dé, òun ó máa yìn mí lógo, yóò sì máa pọ́n mi lé. Aláwo inú Jọ́nà àbíbo ni. Hayyakumullah. So Ànábì Muhammad dé. Sallallahu alayhi wa sallam. In tí Báíbùlù ròyìn ẹ̀, ó fi ròyìn ẹ̀. In tí ò fi ròyìn ìyá rẹ̀ Máríámà, Al-Qur'ani ròyìn ẹ̀. Kódà èyí tó burú jù ló wà nínú Báíbùlù. Wípé ńgbà tí Ànábì Ìsá tó sọ omi di ọtí wáìnì tí wọ́n wá mu tán tí wọ́n ṣe gbogbo ẹ̀ tó ń jẹ tán. Ìyá ẹ̀ wá lọ bá. Ìyá ẹ̀ wá ní pé oúnjẹ ti tán, ṣe kìíní fún wọn ní bá ṣe kìíní sí mírèkù rẹ̀ kó oúnjẹ tó lè kárí. Lọ á sọ fún inú Gẹ̀ẹ́sì ló máa dá who has this woman? Òfin ni wú yẹn. Òfin ṣíọ ìwọ obìnrin yìí. Sọ̀kọ́ pé ìyá ẹ̀ ní ìwọ obìnrin yìí. Gbólóhùn àbùkù ni. Tó wà nínú Báíbù tí gbogbo kálukú sì máa kà. Àmọ́ nínú Al-Qur'ani ó sọ fún wípé waja'alani mubarakan aynama kuntu. Waja'alani. Qala inni abdullahi atani al-kitaba waja'alani nabiyyan waja'alani mubarakan aynama kuntu wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya wa barran biwalidati wa lam yaj'alni jabbaran shaqiyya والسلام علي يوم ولدت ويوم أموت ويوم يبعث حيا. Ọlọ́run ṣe mí lọ́mọ alágbà tó sì ṣe mí lọ́mọ rẹ̀. Bàbá ń bí wa àlejò tí. Ọmọ rẹ̀ tí ègbó òbí lẹ́nu. Tí ègbó òbí lẹ́nu. ولم يجعلني جبارا Kò ṣe mí شقيا. lọ́mọ bú, kò ṣe mí lọ́mọ ajẹ ní ń pa fáwọn òbí mi. Ẹ̀yìn wo ló tóyún òní? الله أكبر. Àpẹẹlẹ wo ló tó yẹn? Àwọn àpẹẹlẹ wọ̀nyí
Al-Qur'ani wá sọ Al-Qur'ani ò dárúkọ ẹnìkan lóbìnrin rí látòkè délẹ̀ Maryam nìkan ló dárúkọ ẹ̀. Imratu fulan ló máa wí imratu Imrana imratu Fir'aun imratu Lutin Imran ni ó pè wọ́n. Àwọn Maryam nìkan ló larúkọ mọ́ lórí ló dárúkọ ẹ̀ ó sì fún lódìdí ṣápítà kan gbáko. Allahu Akbar. Kí ló fẹ́ mú kí ẹni tó bá jọmọ lẹ́yìn Ànábì Ìsá tí ó fi wá bínú wípé wọn ò fẹ́ rí Mùsùlùmí àbọ̀ wọn ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ Ànábì Sallallahu alayhi wa sallam. kò sí di fún. A máa fa oní àmsíyà ó ní yahsudu al-awwalu al-akhira fahadha min shimati al-qudama. Yasudu al-akhir awwalu al-akhira wa hadha min shimati al-qudama. Àwọn ẹni tó bá ṣáájú wọn èé fẹ́ rí ẹni tó ń bọ̀ lẹ́yìn. Lóòótọ́ sì ni tẹ́ a bá wo 105 ló ti kọjá ká Ànábì tó dé. Sallallahu alayhi wa Ká sallam. Ànábì Ìsá tó fi ṣáájú Ànábì. Àmọ́ kò gbọ́dọ̀ débi tá a wà ríra wa tá a máa kórìíra ara wa. Al-Qur'ani jẹ́ ó yé wa. Ìsìláàmù jẹ́ kó yé wa yí pé Ànábì Ìsá ó wà nú Ànábì tá a gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ gbà á gbọ́. Bá a bá gbà á gbọ́ yí mẹ́ni wọ̀ pé. Allahu Akbar. Tá a bá gbà á gbọ́ yí mẹ́ni wọ̀ pé. Al-Qur'ani wa fi kọ́ wa. Ó sì jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Gbogbo Mùsùlùmí tí ò bá fẹ́ rí Kírísítẹ́nì tí ò fẹ́ bá wọn ṣe kì í ṣọmọ lẹ́yìn Ànábì. Gbogbo Mùsùlùmí tó bá lóhun ò ní bá Júù ṣe ẹlẹ́sìn Ànábì Mùsá kò ń ṣọmọ ẹ̀yìn Ànábì. Sallallahu alayhi wa sallam. Al-Qur'ani ló fi yé wa wípé Qul amanna billahi وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. آمنا آمنا بالله وما أنزل علينا sọ̀kalẹ̀ fún wa nínú Al-Qur'ani. وما أنزل على إبراهيم Fúnra Nabi Ibrahim. وإسماعيل Tó fi rán Ismail. وإسحاق Ìsàhákà. ويعقوب Àti Yàkúb. والأسباط Àwọn ọmọ ìdílé méjèèjìlá Bani Israila. وما أوتي موسى وعيسى Nabi Isa tó sọ̀kalẹ̀ fún Nabi Isa àti Musa. والنبيون من Àwọn Nabi tó ṣáájú ربهم látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀. لا نفرق بين أحد منهم Fi yàtọ̀ sẹ́nìkan mu wọn. ونحن له مسلمون. Là ń jẹ́ Mùsùlùmí fún. Eléyìí ni ẹ̀kọ́ wa nínú Islam. Eléyìí ni ẹ̀kọ́ tí Islam kọ́ wa. Ó gbọ́dọ̀ jẹ́ ká máa ní àtàáyùsọ sílmì láàrin ara wa tàbí bí àlàáfíà. Kírísítẹ́nì ò lè lóun fẹ́ pa Júù rẹ̀ ó wọlọ́run kí Júù wà ní. Allahu Akbar. Kírísítẹ́nì Júù ò lè sọ pé òun fẹ́ pa Kírísítẹ́nìtì run ó wọlọ́run kó wà ní. Àwọn méjèèjì ò lè sọ pé àwọn ò fẹ́ rí Ìsìláàmù àti Mùsùlùmí ó wọlọ́run ká tí Ìsìláàmù wà ní. Bẹ́ẹ̀ làwa náà ò lè sọ pé a fẹ́ pa wọ́n run láyé lára kọ̀rọ̀. Walau sha'a rabbuka لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. àfi ká wà lọ́kàn àmọ́ ìwà lọ́kàn wa Ọlọ́run ó ní tó ń bá fẹ́ ni òun ó ṣe wá lọ́kàn. Àmọ́ ẹ̀ ní yẹ̀tẹ̀ nígbò ẹnu yóò máa ṣe pa ara wọn.
torí ẹ̀ náà la ṣe dá yín kí diversity yẹn lè wà kẹ́ lè celebrate unity in diversity. So tẹ́ bá celebrate unity ẹ celebrate diversity in unity ẹ celebrate unity in diversity. Yakumula. Tẹ́ ẹ bá lo méje tẹ́ ẹ bá lo ayé ò ní rọrùn. Àwa ẹlẹ́sìn la jẹ́ káyé gbádùn. Àwa ẹlẹ́sìn Nàìjíríà tó ń dàrú yìí àwa ẹlẹ́sìn. Allahu Akbar. Àwa ẹlẹ́sìn. So ó dọ̀wọ́ ẹlẹ́sìn èyí tí àwọn bàbá wa ní màsí gbáwí wọ́n fara mọ́ o. Àmọ́kẹ́ tó ṣàdúà àdúà kọ́ ló kọ́ ọ́n kàn. Àwọn náà sọ pé májẹ̀mú àdúà ó wà. So inú májẹ̀mú àdúà ní ká kọ́kọ́ tẹ̀lé t'Ọlọ́run. Allahu Akbar. Ṣé rí owó ló dá gbogbo ẹ̀ lẹ̀? Owó agbọ́lá fún materialism ju spiritualism lọ. Àtẹlẹ́sìn Mùsùlùmí, àtẹlẹ́sìn Christian, morality tan píṣìdà. Kò sí morality. Àwọn bàbá wa Imam Mali wọ́n ṣe tíra wọ́n ṣe wé kan morality in Islam in Sunnah. Mo wà ń bẹ̀. Mo wá sọ ń bẹ̀ pé morality conscience ló kọ́kọ́ dànù náà lọ́wọ́ gbogbo wa lọ́dọ̀ gbogbo ẹlẹ́sìn kò sí dọ̀mí rù mọ́. Kò sí dọ̀mí rù mọ́. Dọ̀mí rù ló wà fòkùdáàn. Àwa fàkídú àdọ́mìr. Dọ̀míìrù yẹn tí a bá ní conscience ni ó máa gáìdì ẹ̀. Bọ̀ tó bá ti ju conscience nílẹ̀ tó fi conscience tó fi nǹkan míì lékè conscience tó fi material lè yóò bo conscience ẹ̀ lójú ni kò ní jẹ́ kí conscience ríran. So aṣọ owó di Ọlọ́run. Ìjọ tí ẹ̀sìn tí ò rí báyìí ká àgbẹ̀sìn kankan rí ní kankan ayé lálàáfíà. Báwọn èèyàn bá pàtẹ síta kò ní dúró ń bẹ̀ ó tí yóò sọ iye tí òun sọ tó ń ṣe kíni ẹni tó bá débẹ̀ ó mú yóò sì fowó ẹ̀ síbẹ̀ ẹnìkan ò ní jí lẹ́rù ẹnìkan ò ní jí lówó. Àmẹ́lẹ́ ní òun gan tó bá dúró tọ́jú ẹ̀ wọ́n rẹ́jì láti gbé. Kò sí conscience mọ́. So àfi kí ilé kéwú àti ilé ẹ̀kọ́ àti mọ́ṣáláṣí àti church ká padà sí rírè conscience ká padà sí real spiritualism ju materialism lọ. Ìjọta bá padà bẹ́ẹ̀ a sì rí pé ìlú ó dà kò nídìí ká ṣe ṣàdúà. Ẹnu àdúà tá Ọlọ́run ti ń ṣe èyí tá ń kà ní kọ̀ọ̀kan ni wàláhì làásìm Ọlọ́run ó gbà yóò gbà fún wa. Ó tiẹ̀ ti gbà. Àmín. Àmọ́ tí ó jẹ́ kí àdúà ṣiṣẹ́ òun níṣẹ́ ọwọ́ wa. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ìgbà bá yíra padà, à ń pariwo change, àrò ìpé Buhari ló máa change wa. Tí kálukú ò bá change lọ́dọ̀ ààrẹ slogan yẹn, tí kálukú ò bá change lọ́wọ́ ààrẹ kò ní rí change kankan. Àbàjẹ́ débẹ̀. Corruption bàjẹ́ débẹ̀. Corruption bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́, láti church, láti mosque. So a ṣe wáàsí tí àwọn èèyàn fi lè yí padà rántí àlùkìyámà. So ní church a preach prosperity. Ṣé kátà nẹ́bí yìí sáwá preach ni ẹ̀? Èyí tó wá preach kọ́ yẹn. Ànábì Ìsá ń lajú afọ́jú lóòótọ́ níjọ́ tó ti kú ló ti gbé lọ. Kò sẹ́ni tó tún lè lámọ́. Àìlè lámọ́ tí wọ́n lè lá làwọn Kírísítẹ́nì ṣe result sí à ń kọ́ hospital. À ń lo oògùn, à ń lo kínní torí àwọn onírú mírèkù bá ní. Gbogbo ẹni tó ń pariwo mírèkù lénìí ẹni kó lọ hospital
arọ tí ó lè dìde ló fẹ́ gbé dìde kó lọ rí àwọn tí wọ́n paralyze kó pé wọ́n dìde. Tó bá ṣe bẹ́ẹ̀ yẹn real miracle ni ẹ but kì í ṣe stage making. Stage making miracle. So àwọn ẹ̀yẹ àwọn nǹkan wọ̀nyí ta sọnù níjọ́ Ànábì Ìsá ti lọ lánàá. Al-Qur'ani nìkan ṣo mùjísà tọ́lọ́run ṣẹ́kù tí ó sì máa bẹ lọ gbére. دمعت لدينا ففاقت كل معجزة من النبيين إذ جاءوا ولم تدري دمعت لدينا ففاقت كل معجزة. Ànábì ò wí pé Ọlọ́run ò sọ pé òun fún mùjísà kan tó tayọ Al-Qur'ani gbogbo yòókù à ń wá amọ̀ lára ni. Gbogbo ilé mùjísà kan lélẹ̀ ìfàlẹ̀ Al-Qur'ani nìkan mùjísà. Òun náà Al-Qur'ani fi wà dé ní làfà ní búrúdà fi ní dámẹ́tì lẹ́tí. Wọ́n ní ilé bàbá kọ̀tí kó lè mú jùsà tí mínà nàbí ìrìnà ìsìnjá tí wọ́n lọ́mú tẹ́dúrí. Ọ̀pẹ́ láàrin wa, ó wá borí gbogbo mùjísà tó kù torí àpọ̀pá Músá ó ti lọ níjọ́ tí Músá ti kú ní pọ̀pọ̀ òṣìṣẹ́ mọ́. Òun nìkan la fún. Àfáwọn ẹlòmíì lẹ́yìn ẹ̀. Ìsá kó wo adẹ́tẹ̀sán, kó lajú afọ́jú, kó jí òkú dìde, owó nìkan lá fún àfún ẹlòmíì lẹ́yìn ẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìgbà tó dé pẹ̀lú Al-Qur'ani, Al-Qur'ani yẹn ló ṣẹ́kù lọ́dọ̀ wa nísìn tó tayọ mùjísà, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, wọ́n á lè sọ̀rọ̀ tó Al-Qur'ani. Ayatu haqqin. Ayatu haqqin. Minarrahmani muhdathatun. Minarrahmani muhdathatun. Ó ṣẹlẹ̀ gbà. Qadimatun sifatun mawsufun bil qidami. Qadimatun sifatun mawsufun bil qidami. Ìsopọ̀ tó ń bẹ lára pé ọ̀rọ̀ Ọlọ́run ni kọ́lọ́run sì jẹ́ kọ̀díìmù tóun jẹ́ muhdas. Ìyàsopọ̀ yẹn lẹ̀pọ̀ mọ́ra wọn tí ò ṣe é já. Allahu Akbar. Téèyàn ò lè yá lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Law suyirat bihi al-jibal aw qutti'at bihi al-ardu aw kullima bihi al-mawta. Bal lillahi al-amru jami'an. Tó ń ná Al-Qur'ani sí tí ò ní dáhùn. Torọ́rọ̀ Ọlọ́run ni. Bọ́rọ̀ èèyàn lásán bá ń ṣiṣẹ́ lára igi tí ó sọ pé tí ó sọ̀rọ̀ sí tí ó ní kó wọ́wé tí ó sì wọ́wé. Kí lọ̀rọ̀ Ọlọ́run ò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ sí? Àmọ́ nígbà tí mẹ́ni wa ti lẹ, tí ìsopọ̀ wa pẹ̀lú Ọlọ́run ti lẹ, ó jẹ́ káwa náà lẹ. Ó jẹ́ kọ́rọ̀ ní máa ṣiṣẹ́ tààrà mọ́. Islam, àwa Mùsùlùmí, a ní kankan láti bá kiri Kírísítẹ́nì jà. Kírísítẹ́nì ò sì ní kankan láti bá wa jà. Júù ò bẹ́ẹ̀ ni Júù. Èyí tí Islam ṣe fún yín dọ́tà Nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. Ẹwà tó gbé dáwà lọ sí Tọ́ìf. Àwọn kèfèrí Tọ́ìfù wọ́n ríṣẹ́ láti Mákà yí pé ẹ má jẹ́ ọdọ́dọ̀ yín ẹ dẹ àwọn ọmọ yín sí ẹlé. Wọ́n á dẹ àwọn ọmọ kéékèèké sí wọ́n wá bẹ̀rẹ̀ sí ilẹ̀ lóko. Sallallahu alayhi wa sallam. Ojúgun ẹ̀ fi ń ṣẹ̀jẹ̀. Àwọn Christian méjì tí wọ́n wà ní Tọ́ìf, àwọn ni wọ́n lọ bá ń bi tó fẹ̀yìntì sí tó jókòó sí tó ń ṣàdúà wípé Allahumma ashku ilayka da'fa quwwati wa qillata hilati wa hawani 'ala an-nas ya arhamar rahimin. Ilahi ila man takiluni ila sadiqin ba'idin yatajahamuni aw ila aduwwin mallaktahu amri. إن لم يكن بك غضب علي فلا أبالي ولكن عافيتك هي عوساؤني أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة من أن ينزل بي غضبك أو يحل علي سخطك لك العتب حتى ترضى ولا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم. كان يفاد في ميل كان مفاد ṣé ọ̀rẹ́ kan tí ò mẹ́yìn mi ní ti ń képe ní àbí ọ̀tá tí ó tún lé mi àmọ́ tí wọ́n lọ́wọ́ bá bínú ọwọ́ òkíà
àdúrà tánẹ́bí ṣe bí tó ti fẹ̀yìn tí kí dàbídùn tó wó kalẹ̀ làwọn Christian méjì wá bá wọ́n wá gbé èso inabu wá wọ́n wá ń bá a nu ojúkun ẹsẹ̀ rẹ̀ tó ń ṣẹ̀jẹ̀ nì wọ́n wá sọ fún yín pé at-Taif lam ta'ud makanan aminan Taif tó wá ìpè ń ṣèlú tó lè fọkàn balẹ̀ sí o ó yà tètè yà kúrò Christian ni wọ́n mọ̀ yí pé ànábì ni sallallahu alayhi wa sallam. kí ló ṣe káwa Christian ní tá a lè wò yẹn pẹ̀lú nǹkan tó wà nù ìwé wa ká embrace ara wa bẹ́ẹ̀ tí ẹ̀gbà ìsìlámù tẹ́jú àmọ́ ká má persecute ara wa. Allahu akbar. A sọ pé dandandandan ká gbà fúnra wa. Ànábì ṣe bẹ́ẹ̀, àwọn Christian ṣe bẹ́ẹ̀ fún ànábì. Sallallahu alayhi wa Ànábì wa sallam. Mẹ́dínà, àwọn Christian Nàìjíríà wá. Wọ́n wá bá ànábì ṣe conference nínú mọ́ṣáláṣí rẹ̀ Mẹ́dínà. Àsìkò ẹ̀sìn ìjọsìn wọn wá tó, ànábì wa sọ pé ẹ bọ́ sí kọ́nà ń bẹ̀ ni. Ẹ ṣe ẹ̀sìn ìjọsìn nínú mọ́ṣáláṣí ànábì ni wọ́n ti ṣe ìjọsìn wọn. Sallallahu alayhi wa sallam. Àwa Mùsùlùmí lè ní táǹpẹ̀rẹ̀ ní alùsúnnà. Súnnà èyí ni kí ló ṣe táàdí tẹ̀lé irú súnnà bẹ́ẹ̀. A lè gba Christian láàyè. Ṣọ́gbà Mùsùlùmí láàyè náà. Mùsùlùmí tí ò sí nínú ọ̀rọ̀ tiẹ̀ tí ìtìláàfù ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́dì láti pa. Ṣóhun la fẹ́ wí ni tó ló bá ṣe yẹn fún Mùsùlùmí ẹgbẹ́ kí ló fẹ́ ṣe fún Christian? Ìyẹn bẹ́ẹ̀. Níjọ́ tí àwọn CRUSADES tí wọ́n bẹ̀rẹ̀ sí ja Philistine lógun, wọ́n dìde láti Europe, láti Britain, wọ́n dìde láti Germany, wọ́n dìde láti France, wọ́n dìde láti gbogbo ilẹ̀ Europe yẹn tó lọ́ba, gbogbo àwọn ọba wọn ni wọ́n dìde. Kálukú ń wá hamla kọ̀ọ̀kan, òun ni wọ́n ń wá. Ilẹ̀ Philistine ni wọ́n fẹ́ gbà lọ́dọ̀ àwọn Mùsùlùmí kúrò lábẹ́ dáwọ́lá ìsìlámì àìpé ìlú yẹn ìlú ànábì Mùsá, ànábì Ìsá ni, ànábì Mùsá náà ló bẹ̀. Àmọ́ òun kọ́ ni kí wọ́n fi èyí òun bojú ni. Gbogbo ẹni tó máa ń pa crusade war ló máa ń pé wọ́n fẹ̀sìn bojú ni. Wọ́n fẹ́ jẹ ọrọ̀ ọbẹ̀ torí pé ibẹ̀ ni zaitun ló pọ̀ jù sí. Allahu akbar. Àwọn kan ọrọ̀ ọbẹ̀. Then wọ́n fẹ́ wà in control àwọn tó bá ń ṣe hajj sílẹ̀ Philistine tí wọ́n ń lọ bẹ Baitul Maqdis wò kí wọ́n máa gba owó ṣàkọlẹ̀ lọ́dọ̀ wọn. Wọ́n fẹ́ kí ibẹ̀ sí abẹ́ mustamarat wọn lábẹ́ kólónì wọn. Wọ́n wá dé, wọ́n pa àwọn èèyàn, wọ́n pa àwọn ọ̀pọ̀lọpọ̀, wọ́n lé àwọn èèyàn lé, wọ́n gba hamla àkọ́kọ́ ó dìde, ìkejì ó dìde, ìkẹta lórí ìkọkànlá yẹn wọ́n ti wọ aka, òun ló Louis ti France, òun ló lídì ogun yẹn against Salahuddin Ayubi, òun ló fèsì ẹ̀, òun lọ́lọ́run fi wípé kó win yẹn. Allahu akbar. Kí ni ṣàárù Salahuddin Ayubi ní pé ad-dinu lillah, Ọlọ́run ló lẹ́sìn, wal ardu lil jami'. Ṣé rí ilẹ̀ yìí gbogbo àti Christian àti Muslim àti Jew láti jọ ní. Allahu akbar. Ad-dinu lillah, Ọlọ́run ló lẹ́sìn, ẹ̀sìn tọ́lọ́run ni kì í ṣẹ̀sìn. Ó wá ṣe bẹ́ẹ̀, ó gbà, ó lé wọn Mùsùlùmí, Christian, Jew, wọ́n wá ń bẹ lábẹ́ ààbò Islam tí Islam ń dáàbò bò wọn tí wàá bò bẹ́ẹ̀ ò ṣáájú rí. Allahu akbar. So Philistine wà lábẹ́, Jew wà lábẹ́ ààbò Islam tí wọ́n gbádùn owó ẹ̀ lábẹ́ ìjọba kan rí. Christian wà lábẹ́ ìjọba Islam tí wọ́n gbádùn owó ẹ̀ lábẹ́ ìjọba kan rí.
kí ló ṣe wá àwa ẹlẹ́sìn Nàìjíríà tá a jí ẹ̀mí bẹ́ẹ̀ ká fi bára wa lò tá a ṣe pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ a máa wá àbùkù mùsùlùmí àbùkù Islam lára nǹkan tó ṣẹlẹ̀ irú ẹ̀ discipline tí ò sí mọ́ àti conscience tá a lose tó sọnù òun náà mo sọ irú ẹ̀ nílé kéwú ilé ẹ̀kọ́ school ẹgbà àwọn lu àwọn ọmọ kan àwọn wá ń gbé wọ́n ń ṣe àwọn gómìnà ló wà ń tó jókòó nìsín ó dá kí n dá padà wọ́n ti ṣe nǹkan tí wọ́n ṣe tó dá ń bẹ̀ wọ́n sẹ́ẹ̀tì kọ́mítì àmọ́ káwọn kọ́mítì ọ̀hún ẹ jẹ́ kí èmi kọ́kọ́ sọ ohun tí wọ́n bá gbé wá tí ò bá bá ilé inú ẹ̀mọ ọgbọ́n tẹ́ wàá lò sí kò sí tó burú nǹkan lu ọmọ ilé ẹ̀kọ́ kò sí tó burú nínú kí wọ́n lu ọmọ akẹ́kọ̀ọ́ òun là ń bá wọn wí sí eré tí wọ́n ṣe ń gbà tí mo dìde ń bí tí mo ṣe kí ní gbogbo irú ẹ̀ràn dáradára ni kò sínú kí ní ẹ bá nífẹ̀ẹ́ mi ẹ nífẹ̀ẹ́ mi ibi tẹ bá jókòó sí àpọ́nlé tẹ bá ń ṣe fún gbogbo àwọn bàbá yìí tí gómìnà jókòó tí bá àwọn bàbá wa lọ́rin tí wọ́n jókòó táwọn balógun jókòó táwọn ọba Kwara State tí gbogbo wọn jókòó àwọn mọ́mọ́ àgbà à ń bẹ̀ ọ̀wọ̀ yẹn ayé fẹ́ mi náà lẹ ní tẹ fi ń ṣe gbogbo yẹn ẹ darí ìfẹ́ yẹn síbi kẹ fi bọ̀wọ̀ fún gbogbo wọn. Allahu akbar. Jazakumullahu khairan. ẹ wá dìde táà ní rí bí sọ̀rọ̀ táà ní rí bí ṣe nǹkan tá a torí ẹ̀ wá ṣe. ọmọ ilé ẹ̀kọ́ ò gbọ́dọ̀ máa hùwà bí hooligans ò gbọ́dọ̀ máa hùwà bí tọ́gì àfi tọ́gì kọ́ wọn nílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ò sí fún tọ́gì. So ẹ̀kọ́ gbọ́dọ̀ hàn Islam ló ní ẹ̀kọ́ Islam ló ní ètò Ànábì ní innama bu'ithtu liutammima makarim al-akhlaq ìwà ìparí ìwà lẹ̀kọ́ tí wọ́n wá kọ́ ayé nǹkan Ànábì wá kọ́ yẹn tàbá wà nínú súnnà á bọ̀wọ̀ fún àfáà wa á bọ̀wọ̀ fáwọn àfáà wa á bọ̀wọ̀ fáwọn tí ọ̀wọ̀ tọ́ sí a bọ̀wọ̀ fún àwọn òbí wa súnà wo ló ní kó kọ ìyá rẹ̀ kó máa bú kó fa lọ sí kóòtù súnà wo lè yùn súnà wo ló ní rí ìyá rẹ̀ fín lódìdí Al-Qur'ani tó sọ pé wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana á ní nìyẹn kọyọ̀nkọyọ̀n sọwá ló ń tẹ̀lé súnà ṣá ànẹ́bí yapa sálùkùránì súnà ànẹ́bí wo ló fẹ́ yapa sálùkùránì tó fẹ́ yapa sófin Ọlọ́run kò sí súnà bí èyún ni súnà ò sí rágbàlagbà fín ànẹ́bí ló sọ wípé man lam yarham saghirana wa lam ya'rif haqqa kabirana falaysa minni ẹni tí ó bá ti mọ wọ ọmọdé tí ó sì bọ̀wọ̀ àgbà yóò kò sínú ìjọun wà kọ́ ha ò sínú súnà nẹ́bí kéyàn yàṣà ó pinjú kò sínú ànẹ́bí ìmá tìjú ó ní tìjú alhaya'u wal iman qurana méjèèjì lójijọ́ rìn ẹni tí ó bá ní tìjú kò sínú ọmọ ẹ̀yàn kò tiẹ̀ ní ìmánì ànẹ́bí lé ìmánì lọ fún un sallallahu alaihi wasallam ní ìmánì ìgbèlè ẹgbẹ́ mùmínì ẹni tó bá ti sọ ìtìjú nù kò sínú mùmínì a sì lè pè é ní ẹni tó ní ìmánì torí pé méjèèjì jọ rìn nípa bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn tá a dìde nísìn ládọ̀ àwa mùsùlùmí tá a sọ òbí òun kálukú di ẹ má bọ̀wọ̀ fún wọn má kúnlẹ̀ fóbi rẹ má pọn wọn lé má dúró gangan báyìí kọ́ máa kí wọn ni dúró gangan kí òbí èwo ló bá mu nínú ẹ̀kọ́ ayé kìí ṣe ọ̀dọ̀ Yorùbá nìkan lẹ́kọ̀ọ́ láyé àwọn Lárúbáwá gan lọ́dọ̀ wọn
láwọn tí wọ́n ń kọ́ wọn gan bí àwọn ọmọ wọn bá pọ́n wọn lé tán bá rí dúdú tó ń pọ́n wọn lé ara wọn sì máa fa dúdú ní mara torí gbogbo ara ló gbogbo ẹnikẹ́ni ló fàpọ́nlé kò sẹ́ni tí ò fẹ́. nípa bẹ́ẹ̀ lúlù tí wọ́n lù wọ́n lù wọ́n ẹ̀kan rárá pé àwọn àfá àwọn ní pé wọ́n èé kó igi bọ́ tàbí ọdún eégún wọ́n èé kó igi bọ́ ta lórí ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n wá péjọ bí èèyàn mẹ́fà mẹ́jọ kó máa lu ẹnìkan èyún ò sínú ìlànà ẹ̀kọ́ ẹnìkan lójó 100 ìgbàlẹ̀fẹ́ lù ní ẹlù kẹ́ẹ̀tọ́ láti ìpàkọ́ ẹ̀dẹ́ kọ́kọ́ sẹ́yìn èyí tí ó jẹ́ ogún tó ní bẹ̀rù lára nìyẹn tí ò bá ti sí bẹ̀rù mọ́ Ọlọ́run gan wọ́n máa rí fún. Májọ ó bá ọnú jẹ́ rárá. Gómìnà ẹ má jẹ́ kí lùlù tí wọ́n lù wọ́n ni ẹ má jẹ́ ó bá inú jẹ́ rárá. Fọ́kọ̀rì mú yá fún àwọn ẹ̀mú kọ́lé ìlèmú wọlé ọdọ́bù. Tí wọ́n lù wọ́n yẹn gbogbo bó ṣe láfàá tó tí wọ́n ń gbé hàn tí wọ́n ń ṣe kíní nì. Yóò padà parẹ́. Ẹ fún níjọ́ mẹ́ta gbogbo tánù ẹ̀ yóò parẹ́ yóò gbẹ. Èyí tí ó ṣẹ́kù fún wọn ni mímọ̀ tí wọ́n fẹ́ fún wọn, àtẹ̀kọ́ tí wọ́n fẹ́ fún wọn. Ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ mọ́, gbogbo nǹkan ti bọ́ fún. Allahu Akbar. Àgbọ̀rùbù yá ń fọ́ òun. Lílù yẹn wúlò fún wọn. Wọ́n lé ìlú yá rí fọ́ òun. Tábà wá kẹ́kọ̀ọ́ pẹ̀lú lúlù tí wọ́n fi lù wọ́n yẹn. Ẹ̀kọ́ nì ni ó wá gbé wọn ga yóò sọ wọ́n dẹni gíga. Lọ́lẹ̀ lè má kọ́ fàtúmọ̀ kọ̀rọ̀ wà lákàtàbù. A sì bẹ̀rù ni. Wọ́n ní dúró kẹ́kọ̀ọ́ kankan. Ẹ̀kọ́ sì ní wò lọ́ra ara wọn. Lọ́lẹ̀ lè má kọ́ fàtúkà náà sùkùn lóòrò. Tí ò bá sí bẹ̀rù ká create fairness. Ṣèbọ̀hálì Jàmáàdì. Wọ́n ní yàtọ̀ sí òkúta. Fọlá. Wọ́n ní yàtọ̀ sí igi. Wọ́n ní yàtọ̀ sẹ́ran. Fọlá ìlímù wọlá dẹ́bù. Wọ́n ní mímọ̀ yẹn wọ́n sì ní lẹ́kọ̀ọ́. Torí bẹ́ẹ̀, káàlù wọn ní fẹ́ẹ́rẹ́. Kí wọ́n pọ́níṣì wọn rẹ̀ àwọn corporal punishment kan wà tí ò tiẹ̀ ní yọ lára. Àmọ́ òun ni ó máa mọ̀. Alára ni ó máa mọ̀ fúnra rẹ̀. Alùkì. Irú wọn wà nílé kéwú fẹ́ sọ wọ́n di àáfà, ó fẹ́ sọ wọ́n di imam, ó fẹ́ sọ wọ́n di educator. So kí ni wọ́n fẹ́ educate yẹn tí wọ́n bá jáde pẹ̀lú wàkíwà tí wọ́n bá jáde? Báwo náà ṣe fẹ́ jẹ́ ìmáàmù irú ìmáàmù wo ni wọ́n ó jẹ́ tó bá yá sí pé irú àwọn ìwà báyìí ni wọ́n bá jáde. Nípa bẹ́ẹ̀, èyí ò ní lábẹ́ bẹ́ẹ̀. Torí ànẹ́bí wa kọ́ wa ní ẹwà àtẹ̀sìn. So àwa tá a jẹ́ Mùsùlùmí, àwa tá a jẹ́ Christian, àwa tá a jẹ́ Júù, ìṣọ̀kan. Òun lọ́lọ́run pè wá sí. Bá a ṣe wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ká sì papọ̀ jẹ́ ọ̀kan. Torí ká gbà pé Ọlọ́run ni gbogbo wa jìjọ ń sìn. So Islam òde, Ànábì òde kọ́ wá kọ́ àwọn èèyàn kọkúkọ. Àwọn òfin tó wà nínú Báíbùlù Ànábì òde kó parẹ́. Èyí tó ṣáájú Jesus òde kó náà parẹ́. So Ànábì òde kó parẹ́, wọ́n wá kọ́ wa ní moral. Moral ọ̀hún ló sọnù láyé ní gbogbo ẹ̀dídàkudà yìí. Nípa bẹ́ẹ̀ ká dá padà ní church ni preach spiritualism, ní mọ́ṣáláṣí ká preach spiritualism, ká má ṣe wáàsí wa nítorí owó, ká má ṣe wáàsí wa láti fi sin ìjọba àtàkàn tí ó máa rán wa sílé wa wípé ẹ lọ dàlú irú. Nípa bẹ́ẹ̀ eléyìí ni message tí Islam fi kọ́ wa. Tá a bá ń celebrate Ànábì Sallallahu alayhi wa sallam. Tá a bá hùwà Ànábì báyìí tá a tẹ̀lé ọ̀nà ẹ̀, ìgbà náà là ń celebrate ẹ̀. Tá a bá tẹ̀lé lànà ẹ̀, à celebrate ẹ̀.
nípa bẹ́ẹ̀ à ń celebrate àníbọ̀ Muhammad sallallahu alayhi wa fi sallam. kọ́ra wa àwọn ìlànà àti ìgbésí ayé bá ṣe jíjọ gbé ìgbésí ayé àlàáfíà táà ní dàlúrú táà ní jẹ́ irin iṣẹ́ fún ìdàlúrú àti ìkọ́mọnìyàn jẹ́. Salamu alaikum wa rahmatullah.